bàbá lẹ́kọ̀ọ́ ìṣòro ló fi kọrí sí ọlọ́run ló fi ta ẹ̀sí òtún ní mọ́lẹ̀ ló fi bùkọ́ tó gbọ́gbọ́ ó ló fi máa kí o sí iye tó fi sí kò já iye tó fi lára mú nígbà ìkọjá ẹgbẹ́ náà sọ́nà lè wá ṣe bẹ̀rẹ̀ kan bójì sọ́nà lè wá ṣe bẹ̀rẹ̀ kan bójì náà ojú mẹ́tàlá mú onídàáyọ ẹjọ́ gbẹdẹ́nu òun gbẹdẹ́nu ẹ má ṣe lọ́ọ̀fọ̀ ọ̀rọ̀ kò ní ṣe jẹ́ ẹjọ́ gbẹdẹ́nu sí ìmọ̀ ẹ̀gúnlẹ́gún rẹ̀ ọmọ ara sí gbogbo àìjọ ọba ẹnu ara ìbúlé. ṣé máa ń ṣe ìrìnàjò abẹ́. Ilé Pàtàkùrà àdúgbò yìí lọ, ọba tààná, ọba tẹ̀lé, ọba tẹ̀lé ọba gbogbo ọjọ́, ọba tẹ̀lé ọba tẹ̀lé, ọba ti bẹ̀rẹ̀, ọba tàní ọba ti parí, á pè. Ẹ gbogbo wa tó jẹ́ anífẹ̀ẹ́ sí eré fújì àti gbogbo wa tó jẹ́ wípé anífẹ̀ẹ́ sí ọ̀gá ńlá fújì àti Tiri Lẹ́dà, kí ni àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí Tiri Lẹ́dà ní ìlú Ìbàfò? Kí ni ìdí abájọ tó fi jẹ́ wípé bàbá lábúlé ìjọba ọ̀rọ̀ ó gbéra láti ìlú Ìbàfò ó bá lọ bá Tiri Lẹ́dà ní ọ́fíìsì ẹ̀? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ni nǹkan tó wà láàrin àwọn méjèèjì tó fi dàbẹ́ ní pé bàbá lábúlé tó bá gbéra ó di ọ́fíìsì Tiri Lẹ́dà? Kí lẹ lérò pé ó fẹ́ ṣẹlẹ̀ ní àárín ibẹ̀ gangan? Ìdí ìrètí èmi Àràǹbarà náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ lágbolé àwùjọ entertainment ibẹ̀ náà lẹ ti máa rí èmi Àràǹbarà o bó bá gbéra láti lè wádìí òfin tó dáadáa ni mo bá kọrí sí ọ̀dọ̀ bàbá lábúlé láti lè lọ bá wọn sọ̀rọ̀ pé kí ló dé, kí ló fa ìjà abájọ tó fi dàbẹ́ ní pé ẹ̀yin àti Tiri Lẹ́dà nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ láàrin yín. Ẹ wá farabalẹ̀ o gbogbo àwa tó jẹ́ pé olólùfẹ́ mi Àṣírí Àràǹbarà, kẹ wá gbọ́ nǹkan tí bàbá lábúlé sọ nípa nǹkan tó da òun àti Tiri Lẹ́dà pọ̀. Nígbà tí bàbá lábúlé tó máa sọ̀rọ̀ dé àwọn àárín kan, wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn olórin fújì kankan téyìn gan tẹ́ jẹ́ olólùfẹ́ mi tẹ́ mọ̀. Wọ́n dárúkọ Pasuma, wọ́n dárúkọ Rẹ̀mí Àlùkò, wọ́n dárúkọ Múrí Tọ́ndà, wọ́n dárúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tó pọ̀, K-S1 Màláíkà. Kí nìdí tí bàbá lábúlé tí wọ́n fi ń dárúkọ ẹ̀? Ẹ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ ká farabalẹ̀ ká tún wá padà gbọ́ nǹkan tí Tiri Lẹ́dà tún padà sọ pẹ̀lú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ìyẹn ní ìlú Ìbàfò nínú April tá a wà yìí, ìyẹn ní April 27. Ẹ wo àṣírí ni, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá lábúlé sọ, kẹ́ tún farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí Tiri Lẹ́dà náà tí wọ́n sọ nípa nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́ndì 27 of April 2025. Ó yẹ jẹ́ ká gbọ́. Ó yá. Ẹ̀yin olólùfẹ́ mi Alhaji Tiri Lẹ́dà OSP1 ọmọ bàbá sí àgbà ìjọba fújì, mo ní kí n tún rán yín létí pé oṣù tá a wà yìí ní 27, oṣù tá a wà yìí ní pátì bàbá lábúlé. Gbogbo ẹ̀yin aláwọ̀dìs àní káfásìkò ká fi rán yín létí, gbogbo ẹ̀yin tẹ̀lé ti raṣọ wa náà àdúpẹ́ lọ́wọ́ yẹn ṣe o, ẹ̀yin tẹ̀ tí rà ọlátúbọ̀ tó bá mi bòyí láṣìírí owó ńláńlá ìfọkànbalẹ̀ àrísìkì. Àníkẹ́ pàdé ẹ má gbàgbé 27 oṣù yìí ní o, ẹ pàdé wa lọ́dọ̀ bàbá lábúlé. Ẹ ṣáà ti mọ̀ bá ṣe máa ń ṣe lọ́dọọdún mi ní wá yín tí ẹ̀yin tèmi. Mo wà pẹ̀lú ọ̀gá mi bàbá lábúlé ìjọba ọ̀rọ̀, kò sí nǹkan méjì tí mo fi wà pẹ̀lú ọ̀gá mi o, nítorí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní on the 27 of April lóṣù yìí, nígbà tí ọ̀gá mi tí wọ́n fẹ́ celebrate bàbá Ọ̀yọ́. Bàbá Ọ̀yọ́ àti Ṣẹ́wọ̀ntì. Bàbá Ọ̀yọ́ àti Ṣẹ́wọ̀ntì Razak Ajíbọ́lá ó ti yé yín níbi tí Alhaji Tiri Lẹ́dà tó máa ti kọrin, and at the same time bàbá lábúlé and friends appreciation award tá a máa ń ṣe lọ́dọọdún. Ọ̀gá ńlá Alhaji Wasiu Alabi Pasuma lọ play ní 2019, 2023 Alhaji Sule Alao Malaika
no play 2015 táyé currency gbogbo wọn múri Thunder Rẹ̀mí Àlùkò ó dàbí Rẹ̀mí Àlùkò 2020 gbogbo wọn náà ti play fún wa dáadáa wọ́n ti gbá tún gbà dáadáa wọ́n ti gbá tún gbà fún baba lábúlé àwọn fẹsọ tọdún yìí Alhaji Tiri Lẹ́dà ọmọ Paso ó ti yé yín òun ló máa play fún wa ní OSP 002 Tiri Lẹ́dà ọmọ Paso ló máa kọrin ní ìlú Ìbàfò ní Fekaris Hotel ibẹ̀ ló máa ti wáyé Fekaris Hotel tó wà ní pápá ní ìlú Ìbàfò ẹ̀yìn tí baba lábúlé ìjọba ọ̀rọ̀ ìtúyàyà tó bá bọ̀ látọ̀nà Ọ̀fadà Mòwe ẹ̀yẹ bọ́lẹ̀ ní Ascom bus stop bá ti bọ́lẹ̀ láscom láìpẹ́ gbé mọ́tò ní ẹ̀sọ́ fáwọn ọlọ́kadà pé ẹ̀nà sí Oyèbí ní Pẹ̀kúlíà ibẹ̀ ni Fekaris Hotel wà ìwọ́n tó bá bọ̀ látọ̀nà Èkó ẹ̀wọ̀n mọ́tò tó ń lọ sí Mòwe Ìbàfò ẹ̀ bọ́lẹ̀ ní Ascom bus stop tó bá dẹ̀ jẹ́ Bàfò náà lẹ ti bọ́lẹ̀ ẹ̀ cross sọ́dá side ẹ̀sọ́ fáwọn ọlọ́kadà pé ẹ̀nà sí Oyèbí ní Pẹ̀kúlíà ibẹ̀ ni Fekaris Hotel yẹn ibẹ̀ ló wà so ọjọ́ yẹn á dùn lágbára Ọlọ́run ṣíntọ́ ọlọ́nkọ̀ yìí yà ṣíntọ́ lè ṣe nàràǹbàrà tìǹtọ́ ó yẹ ṣe ní àjàdí tọ̀ ó ṣí di ṣíntọ́ ńkọ́ ṣí ní àjàdí tọ́ntọ́ntà ṣíntọ́ ńkọ́ tà ṣíntọ́ ṣe bọ́dà. ìsìnkú ọjọ́ ẹ wo kí n kó tètè sọ yóò ti jẹ́ ẹ ṣáà ti mọ̀ Tiri Lẹ́dà òun la máa jẹ́ ńjọ́ yẹn má gò. Ọlọ́run ló ní gbogbo ìgbìmọ̀ ẹ̀lẹ́ mú kí ní ìgbìmọ̀ sí ìgbìmọ̀ ẹni lẹ́gbẹ́lẹ́ ìgbìmọ̀ láti ó bá ẹ̀ sàkárí àtúgbà inú àtàdé ẹ̀rọ wà orílẹ̀ ọmọ mẹ́rin ní ọlọ́gbẹ́ ọdún lẹ́rù máa bẹ́ẹ̀ pè 2025 ìgbéde lọ́wọ́ wọ́n kọjá lábọ́ onídà wọ́n fi síbi lóru wọ́n bá balẹ̀kọ̀ ìṣòro lóbi kọrí sí ọlọ́run ló fi ta ẹ̀sí òkè ní mọ́lẹ̀ ló fi bọ̀pọ̀ tó gbọ́gbọ́ ó ló fi bá ilé sí ilẹ̀ tó fi sí kò já ilẹ̀ tó kù ní àwọn mú onídà ìgbògbà ẹgbẹ́ náà sọ́nà lè wá ṣẹlẹ̀ ẹ̀kọ́ bóójì sọ́nà lè wá ṣẹlẹ̀ ẹ̀kọ́ bóójì náà ọjọ́ mẹ́tàlá mú onídà yọ ẹjọ́ gbẹdẹ́nu òun gbẹdẹ́nu ẹ má ṣe lọ́ọ̀fọ́ ọ̀rọ̀ kò ní ṣe jẹ́ ẹjọ́ gbẹdẹ́nu tí mo rẹ̀ mú lẹ́gbẹ́ rẹ̀ ọmọ ara sí ìgbókò àìsàn ọ̀rọ̀ inú ara mi ṣé máa ẹ má ṣe làgbọ́ abẹ́. Ilé Pàtàkùrà àdúlé yílé ọba tààná ọba tẹ̀lé ọba tẹ̀lé ọba gbogbo ọjọ́ ọba tọ́gbọ̀n ní ọba tẹ́bẹ̀rẹ̀ ọba ti bẹ̀rẹ̀ ọba tààní ọba ti parí àpèyí àlàmúwò yílà láàbójúrè ọba tẹ̀lé dúdú ọba tẹ̀yẹ tó kúpa ọba tọ̀rọ̀ mọ́ ọba lẹ́tọ́ ọba tààrà ọba tẹ̀lé tọ̀gá ẹjọ́ wa pẹ̀lú tí ìmọ̀lẹ̀ ọ̀hún gbàdúgbàdúgbà. Ọba tó yomi lágbára ní onílà pẹ̀lú òkúlé. Ó ṣe pẹ̀lú kò pápọ̀ mọ́tàpẹ́. Ó ṣe màmá kò pápọ̀ mọ́tà lẹ́nu. Ó ṣe tọ́lú ọlẹ́nu kò pápọ̀ mọ́tò mẹ́tẹ́sán. Ọ̀tọ̀ lómi ojú, ọ̀tọ̀ làágùn, ọ̀tọ̀ ní pẹ́ẹ́nu, ọ̀tọ̀ lómi ọ̀tọ̀ ní sọ sátìlámù ní òkè.